káàkiri ibi tí ẹ ti ń wò wá tí a bá rí àwọn ọmọ míì lónìí wọn ní alágbára ọmọ ni wọn ìmí àmà wà ìmí wọn àti sọ fáwọn òbí ẹ láti lo oyún ìmí lẹ́yìn tó bá bí tí oríṣiríṣi kan bá ń ṣẹlẹ̀ wọn á pe àkíyèsí àwọn òbí ẹ sí pé ọmọ tẹ bí yìí o alágbára ọmọ ni bàbá wa ọ̀dọ́ náà ni a tún wà lónìí a fẹ́ béèrè tí èèyàn bá ní oyún sínú tán ní ọmọ tó ń bọ̀ alágbára ọmọ ni àbí tí èèyàn bá bímọ òun tán ní ọmọ tẹ́ ń wò yìí o alágbára ọmọ ni irú ọmọ bẹ́ẹ̀ kí lèèyàn lè ṣe tí agbára tó mú wá sáyé tá a fi wúlò fún tá a wúlò fóbí tá a fi wúlò fún orílẹ̀-èdè ẹ kú kalẹ̀ sà. ẹ̀rọ àṣà orúkọ mi prophet Dr. Michael Olorunnbe olùdásílẹ̀ ìjọ God Liveth Ministry. Nǹkan tí mo fàsìkò yìí gbàdúrà fún gbogbo ojú tó ń wò mí mo dúpẹ́ tẹ́ pé Ọlọ́run ń ṣiṣẹ́ ìníyà mi àní àdúrà ìní náà tún máa kàn yín lónìí yìí gbogbo ojú tó rí mi pátá ọ̀run á sọ̀rọ̀ yín dayọ̀. Amen. Jésù Olúwa wa. Olóòtú mo kí yín kúṣẹ́ lórí nǹkan tẹ́ ẹ bèrè yẹn pé alágbára ọmọ ó máa ń rápù bẹ́ẹ̀ tí Ọlọ́run máa ń dá àwọn àkàndá ènìyàn kan wọ́n jẹ́ alágbára ó dẹ̀ máa ń rápù bẹ́ẹ̀ tí wọ́n máa ń sọ̀rọ̀ síwájú kan tó bí ọmọ and then gbogbo alágbára ọmọ òun náà kọ́ ni kò dáa and then tẹ́ bá rí pé alágbára ọmọ ẹ̀ rí pé alágbára ọmọ míì ó já sí pé tó bá bí tán á máa wà tó le ìmí á máa stubborn àwọn Yorùbá pòwe wọ́n ní ọmọ burúkú kò ṣeé fi fún ẹkùn pàjẹ́ náà àwọn orúkọ bẹ́ẹ̀ máa ń jẹ́ kí wọ́n sábà mọ alágbára ọmọ mi bóyá wọ́n ti sọ àbí wọ́n ti sọ ẹ máa wo tá bá lọ sínú Bíbélì síwájú kí a tó bí Kristi májẹ̀mú ti wà ipa máa bí títí tó fi wáyé náà wọ́n ti sọ nípa ẹ̀ ìyẹn dúró síbẹ̀ tẹ́ ẹ bá wo ìbí Dáfídì wọ́n sọ nípa pé ọmọ alágbára máa dìde nídìílé Jésè bẹ̀tì nínú ìwà ẹ̀ nígbà tí wọ́n bí tán nínú àwọn ọmọ Jésè ó náwọn ìwà kan bíi páńlé tí Dáfídì máa ń sábà ṣe ẹ̀wò títí tí ògo ẹ̀ fi búyọ ọ̀rọ̀ ẹ̀ bíi páńlé ni ẹ̀rí irú ọmọ bẹ́ẹ̀ kéèyàn wá fífẹ́ kùn pàjẹ́ wọn ò sọ pé wọn ò fífẹ́ kùn pàjẹ́ o ta ló gbàgbọ́ pé Dáfídì òun ló máa pa Gòláyátì kò sẹ́ni tó gbàgbọ́ nígbà tí Dáfídì tí Ọlọ́run fẹ́ fi hàn Jésè ti mú gbogbo àwọn ọmọ ẹ̀ ó mú wọn wá Sámúẹ́lì sọ pé kò sí tọ́ Ọlọ́run yàn níbí mídà Ọlọ́run ló dá gbogbo wọn bẹ̀tẹ̀ Ọlọ́run yàn mí ìwé pé alágbára kan wà nílé yẹn tí wọn recognize ẹ̀ because kò sí àsọtẹ́lẹ̀ lórí ẹ̀ nígbà tí Sámúẹ́lì délé Jésè ó ní kó àwọn ọmọ ẹ̀ wá kí n fi òróró yàn wọ́n kó gbogbo wá kò sí ti Ọlọ́run yàn ó wá du Jésè pé àwọn àkọ́bí ọmọ àwọn eléyìí àkọ́bí ni àwọn eléyìí tọ́lọ́run tó jẹ́ pé gìrìpá ni wọ́n onọ́lọ́run ò yàn wọ́n èwo lọ́lọ́run wá fẹ́ yàn ó wá béèrè lọ Jésè kò sí kankan náà ọmọ ẹ̀ mọ́ tó bí ni kò sí kankan mọ́ ó ní ó kù kan bẹ̀tì yẹn ń tiẹ̀ tọ́ bọ́ inú gbó kó máa lé ẹran kiri kó máa fi òkò kó máa fi fọ́ ẹran lórí kó máa ta rọ́bà káàkiri inú gbó ṣe mọ ọmọ tó bá ń ta rọ́bà bí ọmọ tó useless ló máa ń jẹ́ ẹ̀rí so ó ti fojú òpó ọmọ lásán ni ìdí ló fẹ́ jẹ́ ọ̀rọ̀ kan jáde lẹ́nu Sámúẹ́lì wòlíì Sámúẹ́lì ní kí ọmọ yẹn tó dé ẹnikẹ́ni ò ní jókòó àti wọ bàbá tó bí tó mọrú ọmọ tó bí àti òun gan tóun jẹ́ wòlíì orí ìdúró làwọn máa wà ẹ ránṣẹ́ sí ẹni tẹ́yìn ń wò yẹn olùjáde Ísírẹ́lì ni bí ọ̀rọ̀ yóò tiẹ̀ jáde níjọ́ yẹn ṣé kò dàbí olùjáde Ísírẹ́lì bàbá jíjáde tọmọ náà máa jáde tọmọ àná ìtẹ̀ ìmísí Ọlọ́run bá lò ìyẹn já sí pé gbogbo ọmọ tó lè kọ́nà máa ń kàsí ẹni burúkú ẹni kúrò lára ẹ̀ bàbá ọmọ tí wọ́n àná ìtì yẹn òun ló pa Gòláyátì Sọ́ọ̀lù ó ní ọfà idà ọ̀rọ̀ tó fi ń jagun ó rẹ̀ jẹ́ni tó ga yẹn Sọ́ọ̀lù ọmọ Gítì ó ga
òun náà fẹ́ tó Gòláyátì torí láàárín Ísírẹ́lì bíbélì sọ nígbà tó fi jọ kábíyèsí ó ló ga ju gbogbo wọn lọ gbogbo àwọn tó ga wà létí ka Sọ́ọ̀lù níbi tí Sọ́ọ̀lù ga dé ṣùgbọ́n nígbà tí Sọ́ọ̀lù torí Gòláyátì yẹn tó tún ga jù lọ bàbá gbogbo ara ìdí Sọ́ọ̀lù domi o ó gbàgbé Ọlọ́run pátápátá ẹ wọ ọmọ tó pè lọ́mọ ìpáàlẹ ó ní Ọlọ́run ní ìyanu tó dẹ̀ sẹ́ni pé ẹni tó mú ọfà dání kò lè lọ sógun òkúta lásán lásán ni Dáfídì fi fọ́ orí Gòláyátì dànù òkúta lásán bẹ́ẹ̀ ni kò yí sí ká gba ìjà lọ́wọ́ alágbára ká fi gbé orí alágbára ẹnikẹ́ni tó bá gba ìjà lọ́wọ́ alágbára tó fi gbé alágbára òun gangan ló ṣẹ́gun orílẹ̀-èdè Dáfídì ó mú ìjà Sọ́ọ̀lù ìjà Gòláyátì ó fi bẹ́ orí Gòláyátì ìyẹn ló dẹ́rù bà Fílístínì tí Fílístínì fi sá kò ń ṣe Gòláyátì yẹn nìkan ló jẹ́ Gòláyátì láàrin wọn mẹ́rin ni òmìrán ṣùgbọ́n Gòláyátì ni olórí àwọn òmìrán mẹ́rin làwọn òmìrán yẹn ní Fílístínì Gòláyátì ló lórí wọn nígbà tí wọ́n rí wípé ọmọ kékeré even Gòláyátì ṣáta ìpè Sọ́ọ̀lù mà bàjẹ́ o àti gbogbo Ísírẹ́lì ẹ wá mú péńkélé ẹni kó wá fèsì ogun ẹ̀yin bíbù yọ ọ̀dájú ni o ṣé ẹ ti mọ̀ pé tóun bá ti yọ ìdààmú sójú ogun ìdààmú gbọ́dọ̀ kẹ̀jẹ̀ kóun tó kìbọ inú akọ so ọmọ kékeré lẹ wá mú wá pé kóun bẹ́ lórí ẹ̀yin ò lè jáde sógun tẹ́gbẹ̀rẹ́ ń jagunjagun ọmọ yẹn wá sọ fún pé ìwà aláìníròrí tó kàn ga lásán gíga ẹ ló dì sí fẹ Ọlọ́run ga jù ẹ lọ bó o ṣe ga tó o ṣe tóbi òun ló dàbí pé ó ń jọ ẹ lójú ẹni tó ga jù ẹ lọ màá fi hàn ẹ lónìí ẹni tó ga jù ẹ lọ àwọn èèyàn ẹ̀ wọ́n dún màrú rán mọ́ báyìí ẹni tó ń sọ̀rọ̀ ní ẹnu Gòláyátì ẹnu Dáfídì ló wà which is Ọlọ́run Àlàyé bẹ́ẹ̀ ni Ọlọ́run Àlàyé ó dẹ̀ sọ pé lórúkọ Ọlọ́run wo bó ṣe ga tó lónìí wà àwọn ẹyẹ tó kún bá ti wà gbà yẹn àwọn ẹyẹ máa fò àwọn igún tó máa ń jẹbọ àkàlàmàgbò tó máa jẹ òkú yẹn tìfúntìfún lẹ́sẹ̀kẹsẹ̀ tá à ń jẹ tán tí ò ní sí nǹkan kan so wọ́n ti ń fò pé ó yá oúnjẹ dé ṣùgbọ́n Dáfídì sọ̀rọ̀ kan fún Gòláyátì ní wo àwọn ẹyẹ lónìí ni kò ní dọ̀la Gòláyátì máa fi òkú ẹ fún àwọn ẹyẹ yìí jẹ lónìí lórúkọ ẹni tó ga jù ẹ lọ ní ẹni tí wọ́n dúró mọ́ àwọn èèyàn ẹ̀ òun ló dẹ̀ ṣùgbọ́n ò jẹ́ nǹkan kan fún àwọn tó ń tẹ́kì àyè fún díẹ̀ yìí ó ṣa òkúta 5 the mark of 5 mean prayer mark of 6 mean death life and death 5 and 6 ẹ ti gbé wọn lọ pé 5 and 6 lè pẹ̀lú ẹ̀ ikú àti ìyè lè pẹ̀lú ẹ̀ ẹgbẹ́ 5 and 6 lè pẹ̀lú Mr. Alágbájá mí pé ikú àti ìyè kì í yára wọn ọmọjọ rìn kó o tó lọ sí ìṣelógo wà á dé ikú àti ìyè wọn gan yẹn gbogbo ẹ̀dá ló máa ń kọjá bẹ̀ ibẹ̀ ló lé jù láti ìgbà tó bá ti kọ́kọ́ dé ikú àti ìyè ló máa lọ sí perfection which is 7 lọ́jọ́ yẹn ikú yẹn ló ń ba Sọ́ọ̀lù lẹ́rù tó ń sa kúkúkú ó wà lóye kò fẹ́ rí kú kọjá ṣùgbọ́n Dáfídì ó jẹ́ ọmọ Ọlọ́run ọmọ májẹ̀mú ó sọ̀rọ̀ kan ó ní bíbélì sọ̀rọ̀ kan bíbélì ní tó bá sọ pé òun wá ẹ̀mí ara ẹ̀ ń gbà mí wàá sọ nù ṣùgbọ́n tó bá sọ ẹ̀mí ara ẹ̀ nù tó bá ti jẹ́ fún ẹ̀mí Olúwa màá bẹ́ẹ̀ wá ẹ̀mí ẹ̀rí màá fi lé ẹ lọ́wọ́ padà ní ọ̀tún bàbá lọ́jọ́ yẹn Dáfídì ó fi ẹ̀mí ara rẹ̀ ó sọnù níwájú gbogbo Fílístínì Ọlọ́run wá gba ẹ̀mí Dáfídì ó wá gbé lékè ní ojú gbogbo Ísírẹ́lì praise the Lord kíní kan wà tó yẹ pé tẹ bá rí àwọn tí ọmọ tó le Bíbélì sọ̀rọ̀ kan ó ní òkun rí ó sá Jọ́dánì rí ó padà sẹ́yìn àwọn òkè ńláńlá fò bí àgbò òkè kéékèèké níwájú ọ̀dọ́ àgùntàn ó wá béèrè lọ́wọ́ òkun ìwọ òkun kí ló rí tó sá Jọ́dánì kí ló mú ẹ padà sẹ́yìn
ẹ̀yin òkè ńláńlá kí ló mú yín fò bí àgbò, òkè kéékèèké kí ló mú yín fò bí àgùntàn. Ó ní wárìrì níwájú Olúwa. Yàtọ̀ pé ojú tó fi ń wo Dáfídì, Olúwa wà pẹ̀lú ẹ̀. Nígbà tí òkun ó kú lójú àwa la mọ̀, tó wo Mósè, tó rí Olúwa níwájú Mósè. Olúwa sọ fún Mósè pé kí ló ń wò? Òun wo òkun wá ń wò bí ìgbà tẹ́lẹ̀ pé ó tóbi. Kò tóbi, èmi ni mo tóbi. Ní ọwọ́ rẹ máa pín sí méjì, mo ti wà pẹ̀lú ẹ̀. Yẹn lẹ́nikẹ́ni tó bá wà pẹ̀lú Olúwa kò gbọ́dọ̀ bẹ̀rù, torí t'Olúwa bá wà fún wa, ta ló lè kọjú ìjà sí wa? Bàbá. Yes sir. Tàbá wò lé ní dáadáa, ọ̀pọ̀lọpọ̀ ọmọ ni àwọn èèyàn bí. Wọ́n ní eléyìí èmèrè ni, ẹmu lọ ṣọ́ọ̀ṣì, ẹ̀nà ń gbalẹ̀, ẹ̀nà ń pọ̀pá, ẹ̀yọ èmèrè jáde. Tí ọmọ bàbá wọ́n ń ṣẹlẹ́yà. Màá sọ̀tàn ẹnìkan fún yín táwa gbọ́, àárí, àgbọ̀, màá sọ ìta àárí. Tó jẹ́ béèrè. Bẹ́ẹ̀ni. Ẹ ṣáà wò. Mósè Orímọládé tọ́ ọ làṣẹ, ajá ọ̀làkálí. Bíbélì sọ àwọn èèyàn sọ pé nígbà tí ó wà níkùn ìyá ẹ̀, tí ìyá ẹ̀ bá lọ, ìyá ẹ̀ jẹ́ alákíkanjú obìnrin, tó bá lọ sí oko aṣẹ́gijọ. Ṣé mọ̀ pé obìnrin tó ń ṣàkíkanjú tí kì í ṣọ̀lẹ, ó máa rò pé bóun ṣe lágbára nígbà tí ò tí ì sin nǹkan yẹn, bẹ́ẹ̀ náà ló ṣe lágbára. Kẹrẹ̀ á fẹ́ di igi kó dẹ̀ gbé sórí. Tó bá gbé lágbètì, ọmọ ní àwa sọ fún pé ó kún o. Ìyẹn mìíní lédè Èkìtì pé pẹ̀lẹ́ o. So ó fún ní strength kan ní ìyá nìkan tó gbé sórí wọn. Ìyá nìkan ló mọ̀, ìyá ló máa ń dọ́mọ mọ̀. Kò sẹ́nikẹ́ni tó dọ́mọ mọ̀. Ìyá ẹ̀ ni, bàbá kan kì í dìkẹ́tì ọmọ ìyá ẹ̀ ni. Ẹ̀rí Jésù níbi ìyàwó, ìyá ẹ̀ ló mọ̀ kó lè somi dọ̀tí wáìnì o. Kò sẹ́nikẹ́ni tó mọ̀. Gbogbo wọn kan ń wò ni, ìyá ẹ̀ ló sọ pé Jésù. Nítorí pé nǹkan tó wà nínú ìyá ẹ̀ ni kó ti bàlágà, kó wá lọ wo wọ́n ṣe ń gbéyàwó kó lè interest ẹ̀. Torí iṣẹ́ bàbá mi ló ṣàgbéwò. So ó dẹ̀ ti ń dàgbà, ó jẹ́ kí ìwọ náà kó wá lọ márì báwọn ẹgbẹ́ ẹ̀ ṣe márì. Ìtò òun obìnrin mọ́ lójú yẹn, ó tó àsìkò kó bímọ fún mi, kí n gbọ́mọ ọmọ mi jó. Tí ó dẹ̀ mọ̀ pé Jésù ló bí gbogbo ayé. Bàbá àfẹ́sọ̀rọ̀ lórí yẹn lónìí. Nígbà tí ìyá ẹ̀ rí, torí pé wọ́n rìn tító, kò dẹ̀ sí kí n tó máa ń mú inú dùn ní ìgbéyàwó, ọtí ni o. Bẹ́ẹ̀ ni sà. Ọtí wáìnì láyé ijó títí dìsín. Tíyàwó tó bá ń lù bàbá tó ń sọ pé ẹ fara yín mọ́ra o, ẹ fara yín mọ́ra o. Ìyàwó pẹ̀lú ọkọ champagne ti lọ, wáìnì ti lọ. Bàbá wáìnì wá ti tán. Jésù yẹ pé Olúwa mi, wáìnì rẹ̀ ti tán, tó máa jẹ́ kí márèjì kó wá mẹ́rin. Ìyá ẹ̀ náà pè ní Olúwa. Ìyá ẹ̀ náà pè ní Olúwa. Bẹ́ẹ̀ ni Olúwa ni. Bíbélì kan sọ pé Olúwa mi sọ fún Olúwa mi pé ọ̀rọ̀ pọ̀ bẹ́ẹ̀ ni lọ́bẹ̀ yẹn lónìí. So Olúwa sọ fún wọn pé ẹ bomi sínú ládùúgbò, ẹ bù lọ fún aláṣẹ. Bàbá aláṣẹ mean chairman of occasion. Wọ́n bá bomi, wọ́n bá bù sínú ládùúgbò lọ. Ó yá sọ̀rọ̀ sí i, kò ní di ọ̀rọ̀. Bíbélì wípé kí ẹ tó wí mo gbọ́, àti tí ò bá fẹ́ dáhùn. Ó ní etí mi ò kúrú, ọwọ́ mi ò gùn. Àìṣedéédé yín ló mú yín kó máa fà sẹ́yìn. Tẹ́ ẹ bá gbàdúrà tádùá bá ṣe tì, kọ́kọ́ béèrè ìdáríjì lọ́wọ́ Ọlọ́run, ó lè jẹ́ pé látara ẹni. Bẹ́ẹ̀ tí mi lọ́bẹ̀ lónìí. Nǹkan tá à ń sọ ni pé ṣé gbogbo ọmọ ènìyàn ló ń káàsì jáde. Wọ́n kó balẹ̀ bò. Bàbá nígbà tí wọ́n bí Mósè Orímọládé, àwa gbọ́ nínú ìtàn. Mósè ó jẹ́ nǹkan tẹ́ pé ó ní ẹsẹ̀ kan láti máa tìrò báyìí, wọ́n máa ń lo ọ̀pá. Orímọládé tú ọ̀là ṣe. Wọ́n mú Alómọládé tú ọ̀là ṣe. Nítorí tá a gbọ́, bàbá third Moses, bàbá kan pè third Moses lórímọládé bọ́sọ̀p lókè lóye mẹ́kùn bíi lẹ́kọ̀ọ́ bíi. Òun ló ní àǹfààní tí mo jókòó pẹ̀lú wọn. And ní ṣọ́ọ̀ṣì tí àwa tá a ti gba iṣẹ́ ìránṣẹ́ ní àyànfẹ́ Kristi tí bàbá Adéjàre tí ó jẹ́ olùdásílẹ̀, wọ́n jọ wà pẹ̀lú bí àwọn tó súnmọ́ Mósè tó fi gbàṣẹ́ ẹ̀ ní ọ̀run nìyẹn, tó gbàṣẹ́ ètò ọmọ gbogbo ìtàn tó dẹ̀ ti fi ìtàn bọ́ àwa. Ṣé mọ̀ pé àrọ̀ bá dẹ̀ ní bàbá ìtàn ni àwa wà ní àwọn kan bá sọ̀rọ̀ tá a lè gbàgbọ́ nínú ọmọ. Wọ́n ní bí wọ́n ṣe bí Mósè, bí wọ́n ti bí Mósè báyìí tó ń yọ ń di ìyẹ́ kọ́mọ́, níṣẹ́ lọ́mọ mú ibi ọmọ lórí ẹ̀fẹ́ máa sáré lọ. Mósè tún ọ̀la ṣe. Bọ́n ṣe bí jáde báyìí ni Mósè kígbe gbọ̀n,
olórí ìjọ kérúbù. ọmọ ẹgbẹ́ ni olórí ìjọ kérúbù ọmọ òfófó tó bí jáde ìyá kan ló mọ̀ pé ìyá ẹ̀ ti fẹ́ rọbí tọ́dẹ̀ lọ́nu pè ìyá ẹ̀ jẹ́ agbẹ̀bí bí ìyá ṣe ti fẹ́ gbẹ̀bí báyìí ṣé mo á ṣàyàn ọkọ ọmọ jáde kíyà tó náwó ọmọ ti jáde fúnra rẹ̀ òun rò pé ọlọ́run ló bá wa ṣe fáìn ọlọ́run ló ṣe kọsọmọ tọ́lọ́run tọ́ ni nígbà tí wọ́n dẹ̀ ní kán gbọ́ ọmọ kan tọ́jú ìyá kan gbé bisọ́tọ̀ kan ṣe kinní kan níṣẹ́ lọ́mọ fúnra rẹ̀ dìde gan ló fẹ́ máa lọ èèmọ̀ kí ni ká wá sọ tí a sì ń bojú ìwé òun tẹ́jẹ̀ ṣe kọ́mọ kòkó wá jáde nínú ẹni kó máa jáde kó sílẹ̀kùn káwọn èèyàn máa lọ ẹdún tí wọ́n ní ṣubú lura wọn. ní nàìjíríà bíi ìyá yẹn ló jọ mọ́lẹ̀ ní nàìjíríà bíi ìyá yẹn ló gbé ló tókò ń bo èèmọ̀ ìjíjọ mọ́lẹ̀ tí ìyá yẹn dájú irú ọmọ wo yẹ gbọ́n ẹsẹ̀ rọ láti kòkó tó fi dàgbà ó ń ṣọ́ ẹsẹ̀ kan yẹn ni. bẹ́ẹ̀ ni orímọ̀ládé tó ọ̀la ṣe ẹsẹ̀ méjèèjì ò balance ìyá tó bẹ̀ bí nítorí pé ó dìde ó fẹ́ máa rìn lọ ló fi di kíní ẹ̀dùn náà ṣé ọmọ èmèrè tó jẹ́ kọ́ káàsì ni bàbá ṣọ́ ń káàsì irú ẹ̀ àwọn èèyàn ò kí ń kíyèsára ìyẹn dúró síbẹ̀ ebi tí mo ń bá yín sọ̀rọ̀ èmèrè ni mí bàbá bẹ́ẹ̀ ni sà wọn ò káàsì mi torí mi ò ṣe káàsì ìdí tí mi ò ṣe káàsì ni pé nígbà tí mo wà ní kékeré tí n bá nídìí kan nígbà tá a ṣe lo kọ́bọ̀ sísì tọrọ mo máa ń gba 15 kọ́bọ̀ lọ sí skul gẹ́gẹ́ bí ọlọ́run kẹ́ bàbá mi àti ìyá mi so wọ́n máa ń fún wa ní owó tó ṣe díẹ̀ láàrin ìgbà míì gan a máa ń mú sísì lọ sí skul ọmọ tẹ́ ẹ bá rí sísì lọ́wọ́ ẹ̀ láwọn àsìkò gbà yìí bàbá ọmọ èèyàn gidi ni o ṣùgbọ́n a máa ń ra kíní kan ní skul tó jẹ́ pé bóyá mọ́ọ̀tì kékeré báyìí mọ́tà bọ̀dínà mọ́tẹ́s ìyẹn dúró síbẹ̀ a tún máa ń ra ẹja dídí àti nǹkan tí a bá fẹ́ wọ skul àwọn ìyá yẹn máa pọ̀ rẹpẹtẹ báyìí wọ́n máa ta àdìsá ta gbogbo ẹ̀ ètò ń tẹja dídí ètò ń ta kíní. ìkànnà oh God bless you balewa bàbá dúdú basoka ẹ ṣọ́ra yìí olóòtú torí ẹ tẹ́ gbé mi lọ nágbára lónìí kí yóò ti di pé níwọ̀n bá ìgbà tí n bá ti wo kan ẹgbẹ́ mo fẹ́ rà báyìí. àti mílíkì kọ̀ǹdẹ́sì. ẹ ṣe máa fún mi láyè lónìí báyìí torí ìrántí fẹ́ mú mi lọ ó ti ní agbára kí ṣẹ́sà tí a bá ti ń dígbé mo ti mú báyìí tí mo ti mú nǹkan báyìí pàm owó adọ́wọ́ mi owó tí máa fi ra nǹkan yẹn ó máa dé àpò mi ìjọ tí owó yẹn lọ tí ó bẹ̀rẹ̀ sí lọ lọ́wọ́ mi tí bá ti rí nǹkan tí mo fẹ́ rà tí bá ti wò báyìí owó adọ́wọ́ mi gẹ́gẹ́ bí bàbá mi ṣe jẹ́ àfa àgbà àjọ máa ń lọ yídì níjọ yídì tá a bá ti ń bọ̀ àwọn ìyàwó ilé máa tẹ́ aṣọ láti ta títí dí òkè tálájì máa fi gòkè ni èmi dẹ̀ ni ó jẹ́ ọmọ ọwọ́ ọ̀tún alájì mo kéré gan bẹ̀tẹ̀ alájì máa ń dì mí mú máa ń sábà kó sẹ́sì alájì ṣe ẹgbẹ́ alájì bá ṣe ń náwó ni mo ṣe máa ń náwó wọ́n máa ń rò pé wọ́n kówó sí mi lápò ni kò sẹ́ni tó kówó sí mi lápò èmi fúnra mi ni mò ń kówó jáde lápò mi iye tí n bá ti fẹ́ náà ni máa ná bẹ́ẹ̀ ni mo sọ fún yín mọ́mì mi jẹ́ oníṣòwò tí mọ́mì mi bá jẹ gbèsè tọ́ńké tí n bá gbójú mọ́mì mi dẹ̀ fi bíi wọ́n ní kọ́ńbọ̀dù láti wọ́ọ̀tò wọ̀ báyìí tó ń dẹkọrẹ́tì ẹ̀ lókè tọ́kọ́ àwọn àgbo sí gẹ́gẹ́ bí ọmọ àfi ń ṣe ọlá nígbà yẹn tí n bá ti wo àwọn ẹ̀ báyìí tí mọ́lẹ̀ bá ti yọ fíù ọmọ mùsùlùmí ní mi o kéwù mọ̀ kéńgbà yẹn o àwọn nǹkan tó ń jẹ́ Jésù o tí má ti wọ báyìí rúm tójú mi bá ti tàn lọ síbẹ̀ báyìí owó kún mọ́mì mi ń kélé lórí ó máa ti débẹ̀. ìgbẹ́ sọ iṣẹ́ àwọn tiẹ̀ mọ́ ń gbà náà. kò sẹ́ni tó mọ̀. nígbà nẹ́bù yẹn. èmi kò sẹ́ni tó mọ̀ mọ́mì mi nìkan òun ló fura sí mi àtọ́ ti ń sọ àsọtẹ́lẹ̀ bàbá Kamal of Ìlọrin bàbá Kamal of Ìlọrin àwọn náà sọ mí ní Kamal jẹ́ náà àwọn náà wá ṣe ìkómọ mi ní bíi 55 years lẹ́yìn bẹ́ẹ̀ ni sà nígbà tí wọ́n wá sọ mí lórúkọ yẹn